Hello everyone, welcome to Toyeen Talks. Hey, to all our beautiful subscribers, we say thank you so much for staying with us. And if you're here, you are new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thank you all for watching. Till I will see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Olórí burúkú ṣọ̀pọ̀ keku ẹ̀ ńgbà tó bẹ̀rẹ̀ sí yẹn tó láwọn èèyàn lájàlẹ̀ o sọ fáwọn pé nǹkan tó ń fa yí ẹ ṣe lẹ́kọ̀ọ́ ló ṣẹlẹ̀ sí ẹ mo máa analyse show ẹ then gbé bọ́dì sí mọ́ṣúárì tó gbé gbogbo ọmọ ẹ̀ sínú mọ́ṣúárì lọ gbáradì lẹ́yìn Auto Bola ìwọ ló kàn ó dẹ̀ ní idiot aláwọn lílọ́kan lórí TikTok mo yọ̀ máa jẹ́ ní bàbá ìyá ṣé olólórí burúkú ni ẹ́ mo yọ̀ sórí àwọn ẹ lílọ bí àwọn ejò yẹn máa jẹ́ ní ṣé olólórí burúkú ọkọ ẹ tó máa ṣòfò gbogbo ọmọ tó tara ẹ̀ jáde mo yọ̀ tó o bá bígbọ ọmọ wàá fọwọ́ ẹ̀sìn gbogbo àwọn ọmọ ẹ lágbára àwọn tó nílé ayé ó simple ọmọ ọlọ́mọ làwọn tẹ̀ ń dà láàmú ṣé èèyàn kọ́kọ́ ló bí mi ṣé èèyàn kọ́kọ́ ló bí Lawal ṣé mo jókòó ṣé mo bú ọkọ ẹ rí in as small tí mi ò bá ti wá fún ìdílé ẹ báwọn ni ọkọ mi ṣe wà tí mi ò bá ti wá fún ìdílé ẹ tó bá ti wá fún ìdílé mi máa ṣépè fún ọmọ ẹ torí pé èmi kọ́ lẹ kórìíra ọkọ mi kọ́ lẹ kórìíra àwọn ọmọ mi lẹ́yìn attack mi ìdẹ ní spare ọmọ ẹ stay on your lane ẹ ní kú mi ò mórí burúkú tó kọlù yín lórí social media ẹ lọ wá iṣẹ́ ṣe ẹ̀yin nìkan kọ́ lẹ wà láyé orí burúkú tẹ̀ ń jókòó ṣe lórí TikTok ọjọ́ òní Ìgbò ti ṣe ọjọ́ Haúsá ti ṣe olórí burúkú ṣọ̀pọ̀ keku yín àwáyé má ṣe rere yín Yorùbá ló wà last president nsìn ike gàrí ti di 100,000 ẹ rí kankan ṣe sí mo yọ̀ ọmọ mélòó lórí burúkú ẹ bí ọmọ mẹ́rin ló bí wọ́n á gbé òkú ọmọ ẹ mẹ́rẹ̀ẹ̀rin wá bá ilé lọ́jọ́ kan náà ni lady tó bímọ fọ́kọ ẹ ṣé o mọ̀ pé kéèsì yín wà ńlẹ̀ ṣé o mọ̀ pé mi ò tọwọ́ bọ̀ olórí burúkú ọkọ ẹ tó máa kú mọ́ ẹ lórí ó ń wù ẹ tó ló ń bú àwọn èèyàn let me show you what she did let me show you what she did tí n bá bẹ̀rẹ̀ ẹni Lizzy ń ṣe pé mi ìdẹ̀ wá ń bá yín jẹ́jẹ́ mi ni mo jókòó ṣé mi ni mo fòṣì kan yín ẹ wo lórí burúkú o ẹ wo jẹ́yìn jẹ́jẹ́ wa la lọ patí ẹ wo nǹkan tó ṣe ẹ wo nǹkan tó ṣe ó lọ ó ẹ wo àwọn tó ń kógbẹ lọkọ ẹ iṣẹ́ akógbẹ ẹ wo ko lórí burúkú ẹ wo ẹni tó ń dó lórí burúkú ẹ wo ẹni tó ń bú èmi àti Mr. Lawal lọkọ ẹ rí ẹ wò gbésí ayé bàbá yìí bó ṣe bàjẹ́ ṣẹtiri any family tó bá ti wo ìyàwó ẹ ọmọ ẹ tó lọ ń bá ẹbí ẹlẹ́bí lórí social media tó bá ti ru òkú ẹ wálé fún ẹ ó máa gbà ni mo yọ̀ this is not the first time second time this is not 20th time tó ti wá fún mi mo ti sọ fún ẹ if you come for my husband you actually come for my children mi ò ní spare àwọn ọmọ ẹ wo àwọn ọmọ ẹ lélẹ́yìí tó bá ru òkú wọn wá báyìí àwọn ọmọ ẹ rèé àwọn ọmọ tó jáde lára ẹ máa ṣorí burúkú ni mo yọ̀ àwọn ọmọ ọkùnrin tó jáde lára ẹ wọ́n á pàdé obìnrin bíi Fọláṣadé Sàríyù àwọn ọmọ ọkùnrin máa ṣorí burúkú ni tó o bá bí gba ọmọ máa rò kú wọn wá bẹ́ẹ̀ lé ni I don't joke with my husband that is my crown adé orí mi nìyẹn that is my own mini god in as much tí mi ò bá ti wá fọ́kọ ẹ tí mi ò wá fọ́mọ ẹ tí mi ò wá fún ẹ stay on your lane ó máa ṣorí burúkú tọkọtọkọ ẹ ni o ó máa ṣorí burúkú tọkọ wo kó tálíkà wo ibi tó ń gbèrè ìwọ náà wò ẹ máa wo lórí burúkú ẹ wà àwọn ọmọ ẹ ẹ wà àwọn ọmọ òfò tó bí ẹ wà àwọn ọmọ tó máa ṣorí burúkú tó bí ẹ wà àwọn ọmọ ẹ wo ibi tó wà ẹ rí ibi tí àwọn olórí burúkú ọmọ ẹ wà ẹ̀yin náà ẹ wò ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká parọ́ o nǹkan tó ṣe ẹ fojú ara yín wò nǹkan tó ṣe ẹ wò ṣé èmi àti Mr. Lawal ló ń bú àbí Florida ló ń bú let's be sincere ta ló ń bú ẹ wò ṣé èmi àti Mr. Lawal ló ń bú ni àbí Florida ló ń bú ẹ wá bá mi bí mo yọ̀ tó máa gbé gbogbo ọmọ ẹ mẹ́rẹ̀ẹ̀rin sí ẹ bá mi bí pé kí ni Lizzy ṣe fún ṣé mi lẹ dìbò fún ṣé èmi lẹ dìbò fún mo ń bèrè pé ṣé èmi lẹ dìbò fún
mo wà lórí social media mo ń tiraka mo wá bí n ṣe máa survive tẹ́bi ò ní pa mí tọmọ mi. Auto Bola ó máa fojú sunkún àwọn ọmọ ẹni o. Auto Bola wàá ṣorí burúkú tọmọtọmọ ẹni. If you come tí n bá even ní comment section tí n bá ti mú ìyá ẹ ó máa gbára ip tọmọtọmọ ẹni. Tí n bá ti ní fọ́tò ọkọ ẹ lọ́wọ́ máa gbé fọ́tò ẹ lọ sí di òòṣà ni. Sí on your lane. Olórí burúkú ṣọ̀pọ̀ kéku yín. Kí ni mo ṣe fún yín? Ẹ mọ yọdún tí mo lò lọ́wọ́ Gistlover ní àtọwọ́ Esabod. Gbogbo yín pátápátá tẹ́ ń wá fún mi, tẹ́ ń wá fún ọkọ mi. Tẹ́ ẹ bá lógún ọdún láyé, ẹ máa fọwọ́ yín gbọ́mọ yín sin ni. Tẹ́ ẹ bá bí gba ọmọ, gbogbo yín pátá lẹ máa fọwọ́ yín gbọ́mọ yín sin. Tẹ́ bá ti ń wá fẹ́mi àtọkọ mi. Àmọ́ yín rí náà ṣá mọ́ yín rí. Mo ṣe wá tajà lórí social media, ṣé mo tajà mi dọ́dọ̀ ẹ? Àbí mo mọ̀ ẹ́ rí? Now, mo yọ̀ mọ́ ń bọ̀ wá fún ẹ o. Kéèsì lè má kún ẹ lẹ́ni. Ó lè má kún ẹ lẹ́ni. Gbé bọ́dì sínú sàárè là wá fún mi ní kíní ẹ̀. Ó ṣe. Ẹ wo bàbá olórí burúkú. Ẹ wo bàbá rádaràda bàbá òfò tí wọn ò lè pè sẹ́yìn. Ẹ wo lórí burúkú, ẹ wo ohun tó gbé sílé tó wá ń bú ọkọ mi. Ẹ wo lórí burúkú tó gbé sílé tó ń bú ọkọ mi. Ọmọ bàbá olórí burúkú tí ò ní ṣàǹfààní. Ọmọ bàbá yẹn rèé. Ọmọ bàbá olórí burúkú tí ò ní ṣàǹfààní ó lè. Eléyìí olórí burúkú ó lè. Ẹ wojú ẹ̀. Olórí burúkú gbogbo àwọn ọmọ àdúgbò ló ti bá sùn. Ẹ wo lórí burúkú. Ọmọ bàbá yẹn rèé. Ṣé ti ráwọn olórí burúkú ẹ ti rójú ọ̀daràn. Àwọn olórí burúkú oníkóró pe rẹ́ǹtì. Ẹ ti ráwọn aṣiyèrè tí ò ní jèrè ọmọ. Ẹ wo wọn. Ẹ ti rí wọn. Ẹni tí ò wá mi ò mọ bẹ́ ṣe ń ṣe. Mi ò mọ bí Mr. Lawal bẹ́ ṣe rò pé quiet tó. Wọn ò bí mi dá kí n lọ fún any family tí ò wá fún mi. Even when I was treating Egbin's case, I was being mindful because Egbin is not my family. At the same time, we want to protect Egbin. We don't want people to bully Egbin because she could not defend herself anymore. But I was being careful because wọ́n bí mi pé ṣé ẹbí mi ni àbí ará mi ni. Wo sórí bàbá olórí burúkú yẹn. Bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ bàbá ẹ̀sìn yìí. Bàbá òfò yìí. Bàbá olóṣì yìí. Bàbá olórí burúkú bàbá tó kú má kú yìí. Tí n bá wo àsìkò tó fẹ́ sin òkú bàbá yìí. Ẹ̀yin ọmọ bàbá yìí dà, ẹ̀yin ọmọ bàbá olórí burúkú yìí dà. Ọyàn bàbá yín ló sọ̀kalẹ̀ yìí. Ẹ rí bàbá olórí burúkú bàbá òṣì. Ẹ rí bàbá èpè. Bàbá tó máa fojú sunkún gbogbo ọmọ ẹ̀ kó tó jáde láyé. Ẹ rí àwọn ọmọ yín. Gbogbo yín rí nǹkan tí mo yọ̀ ń ṣe lórí TikTok. Àwọn tí mo yọ̀ ń blog yẹn tẹ́ bá ní wọn lẹ́bí. Ṣáyé yín máa rí báyìí. Tí on your lane èmi kọ́ ni mo fi ṣẹ́kùn ẹ̀. Èmi kọ́ ni mo fi orí burúkú kan family yín. Stay on your lane. Mo wá fún yín. Mi ò dá sọ̀rọ̀ lọ́rọ̀. Mo yọ̀ ó máa kùn ẹ́ lọ́la. Ẹ̀mí afẹ́ bọ́ àwọn ọmọ olórí burúkú tó máa gbé sin, àwọn ọmọ èpè tó bí, àwọn ọmọ ẹ tó máa ṣàgbákònú ayé, táwọn ọmọ ẹ máa ṣẹ̀sín. Gbogbo nǹkan tẹ́ fojú Mr. Lawal rí, ìlọ́pọ̀lọpọ̀ aburú yẹn làwọn ọmọ ẹ máa pàdé. Gbogbo yín tẹ́ ṣe kéèsì Mr. Lawal, ìlọ́pọ̀lọpọ̀ yẹn làwọn ọmọ yín máa pàdé tí wọ́n dẹ̀ ní pàdé aláàánú nínú ayé. Ó di ègún ó di ìmùlẹ̀ nínú ìṣẹ̀dá àwọn ọmọ yín. Tí n bá mú yín, if you dare come for me or my husband, because if you come for me and my husband, you automatically go for my children, and I will not spare you, like I said. I will not spare you. I will not spare your children if you come for me. I have been saying this. Èmi kọ́ ni mo fi ṣẹ́kàn yín. Olórí burúkú ṣọ̀pọ̀n kéku ẹ. Ó wà nínú ilé pánù. Ó ń búlé ẹni tó wà nínú AC. Olórí burúkú bàbá ẹ̀sìn, bàbá òfò, bàbá aláyé bàjẹ́ yìí, bàbá ọlọ́yàn sọ̀kalẹ̀. Wo ìwọ náà wò ẹ wò gbésí ayé bàbá. Olórí burúkú bàbá òṣì. Atókú má kùn gbàtẹ́ olè náà ń jà kiri ń gbésí ayé wọn. Bàbá èpè ẹ wò. Ẹ wo borí ẹ ṣe rí nagoro bí ìlú ègùn. Ẹ wo bàbá èpè, ẹ wo yan wèrè bóyá sọ̀kalẹ̀. Bàbá òṣì, bàbá olórí burúkú, gbogbo àwọn ọmọ àdúgbò ló ti kìka bọ́ǹdì. Bàbá Fido Fili. Ìwọ kọ́ ni mo wá bá, jẹ́ ń lọ sọ́dọ̀ ẹ̀ tí mo wá bá. Mo kọ̀ wọ́ọ̀mù lẹ̀ fún eléni ni. Fún mi ní kéèsì another person tá ń gbé bọ̀. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ fún Auto Bola. Lẹ́yìn Auto Bola. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó Auto Bola ẹ kú mọ̀ gbogbo wa. Àwa wá tajà ń bí ni. Jẹ́jẹ́ là wá jókòó.
jẹ́jẹ́ lọ́mọ Èkó ń lọ gbíngbín. Bọ́lá sọ̀rọ̀ sókè. Ní tí wọ́n bá ti sọ pé wọ́n fẹ́ ṣe rálì bẹ́ẹ̀ bí tinú ẹ̀ máa ń dùn gan. Bọ́lá olórí burúkú làwọn ọmọ tó tara ẹ̀ jáde. Ó ní tán bá ti fẹ́ ṣe rálì ẹgbọ́n kan tó sọ. Ó nínú ẹ̀ máa ń dùn. Bọ́lá olórí burúkú ni gbogbo ọmọ tó tara ẹ̀ jáde. Tí ó bá ń sí pé gbogbo ọmọ tó tara àwọ̀ Bọ́lá jáde Auto Madness ó ní gbogbo ìgbà tí rálì bá ń bọ̀ inú Lizzy máa ń dùn. Ṣé mo dá rálì lẹ́rìí? Ṣé mo fàwọn ọmọ rálì gbowó rí? Ṣé mi ni mo pa Mohbad? Ṣé mi ni Gistlover tó fòkú Mohbad gbowó? Ṣé mi ni Gistlover tó instigate rálì? Lẹ́yìn tó gate ó mọye rálì tí èmi nìkan ṣoṣo ti stop nílẹ̀ Nàìjíríà yìí. Ó mọye rálì. Bọ́lá ìdí tó fi máa mọ̀ pé gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ò ní ṣoríire. Èmi tí mo single-handedly protect Lagos State from rally lele. Ìdí tán ṣe ni mo jí hóró ráìsì kan ní Ìdúmọ̀tà kò ju wípé Gistlover fẹ́ ṣe rally lẹ́kọ̀ọ́. Ìdí tán ṣe ni mo jí gold nìyẹn because èmi single-handedly ni mo ń protect Èkó. Gbogbo ẹnu ni mo fi sọ mi ò yọ sọ. Ọlọ́pàá wà lẹ́kọ̀ọ́ nígbà tán ṣe tó gate. Agbára ọlọ́pàá ò ká àwọn ọmọ yẹn. Senate president yín bàbá pa pio ó padà bẹ Gistlover ni wọn bí dá. Ó padà bẹ Gistlover ni. Kò lè contain hit yẹn. Bàbá pa pio ó bow to pressure. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo ta ní Nàìjíríà kò lè protect rally tí Gistlover bá fẹ́ ṣe rally. The only person tó ń protect Lagos State from doing rally is Lizzy Anjorin. Tẹ́ bá rántí lẹ́yìn ìgbà tán ṣe tó gate after election Gistlover fẹ́ ṣe rally. Ìgbà yẹn ni mo fi pè yín ńgbà tán ṣe kéèsì Mohbad. Mo ní pé anybody tó bá fẹ́ ṣe rally ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí kí ní yẹn ni wọ́n fi rí èrò lẹ́yìn. Gistlover dẹ̀ desperate because ibi rally ni Gistlover ti ń jẹun. Auto Bola ìdí tí wọ́n ṣe máa gbé ọmọ sin lélẹ̀. Ìdí tó ṣe máa gbé ọmọ sin lélẹ̀. Gistlover ló wá fi fake account wá bá ẹ láti sọ eléyìí. Èmi kọ́ ni Gistlover gbogbo àgbáyé mọ̀ wípé ibi tí Gistlover fi ń jẹun rally ni. Òun náà ṣe fi ẹ̀mí Mohbad náà ṣe fi count scores tó rán fẹ́ da Nàìjíríà rú. Ó níye ìgbà tí mo dúró fún Nigerian police. Torí ojú wa báyìí ní island bí ni wọ́n ṣe sún police station from Lekki to gate to Ẹ̀pẹ́. Ó níye ìgbà tí mo dúró tí mo hold down fún Nigerian police. Their gun is not as powerful as speech. Wọ́n lè níbọn lọ́wọ́ but ìbọn wọ́ wọn ò strong tó speech. Nǹkan tó pa Nigeria kú is speech, which I have done my best to protect Nigerian police. I have done a lot to protect my Lagos, but Nigerian police failed me. Lagos tí mo fi ayé mi protect, they failed me. If I did not back out, lẹ́yìn Èkó Ìdúmọ̀tà yẹn, they can arrange to kill my enemy. I have a property in Lagos. Gistlover ò ní property lẹ́kọ̀ọ́. Gbogbo yín tẹ́ ń ṣe rally lẹ́kọ̀ọ́ ẹ̀ ní property. Auto Bola ibi tó ti máa mọ̀ pé gbogbo ọmọ tó tara ẹ̀ jáde máa ṣorí burúkú nìyẹn. Fún ẹ láti sọ wípé inú Lizzy máa ń dùn tó bá fẹ́ ṣe rally. Ó ti gbàgbé pé mo ní property lẹ́kọ̀ọ́ tó easy láti jẹ́ target fáwọn ọmọ olórí burúkú yìí. Ó ti gbàgbé. For that reason alone, because I'm a Lagosian by blood, I have property in Lagos. Tí wọ́n bá bayé Èkó jẹ́, I have no place to go. But Gistlover ó hit me below the bed. Àwọn ọmọ Èkó ni Gistlover lò fún mi láàrin Ìdúmọ̀tà. Tọ́ni mo jí rice oró kan, which is a gram of gold, equivalent to 150,000 naira. Half of a rice oró kan, wọ́n ní mo jí gold. Àwọn ọmọ Èkó tèmi protect ló wá yọ case yẹn kúrò ní court. I have to protect my life because Lagos State government, APC is not ready to protect anybody. Baba Jesha was a strong member, APC lover. Ojú yín ló ṣe ṣubú fọ́tayọ̀. Tó rán mọ̀ pé Baba Jesha lè ní tendency àti ní upper hand láti campaign fún APC. Wọ́n palẹ̀ mọ́ Baba Jesha. Baba Suwe was strong APC supporter. Ojú yín náà ṣe sọ pé ó gbé cocaine.
APC ò wẹ orúkọ bàbá Sùwé tó fi kú. Gbogbo ẹ̀dá tí àwọn opponent APC rí as target pé wọ́n support APC ni wọ́n ti mú lẹ́yọ kọ̀ọ̀kan tó dẹ̀ jẹ́ pé APC fúnra ra wọn báyìí ni wọ́n tún máa wá join hand pẹ̀lú ọ̀tá láti bà ayé ẹni yẹn jẹ́. Nígbà tí wọ́n lọ sun toll gate ní 2019 mo wà ní Italy, I have the video here tí mo ń bẹ gbogbo àwọn youth. Mo dé láti Italy yẹn àti gbà yẹn ni Gistlover ti set me up pé mo gbé cocaine. Italy yẹn mo dé ni mo fi lọ Mecca tó fi ní mo gbé cocaine. Ọjọ́ tí Gistlover ti rí mi pé mo jẹ́ obstacle, pé mo fẹ́ máa speak, ìgbà mi tí di speaker gan, pé mo fẹ́ máa speak láti dínà àwọn láti ṣe rally àti join ní Gistlover ló ti ń lépa ẹ̀mí mi. Wọ́n kọ lẹ́tà sí Saudi pé mo gbé cocaine bọ̀. Ọlọ́run ló yọ mí. Mo sọ fún gbogbo yín nígbà yẹn, gbogbo yín ò dá mi lóhùn. Nígbà tán ṣe toll gate mo wà nínú oyún, I was about 5 or 6 months pregnant. Ni mo lọ fún rárá mi tí mo bá pọ̀rọ̀ ẹ̀yin Nigerian police, I want you to write official letter and debunk this. Èmi fún rárá mi ni mo lọ ń fi owó mi àti ogún mi gba gbogbo àwọn protesters tẹ́ kọ́kọ́ mú. Ṣé rántí pé protest yẹn take 7 days kó tó di ogun? Protesters tán mú ní day 1 day 2, èmi tí mo lọ gbà wọ́n lẹ́rìí. Mo lọ sí kí lórúkọ police station tó wà lọ́nà police station tá lọ níjọ́ yẹn. Langbasa. I went to Langbasa police station to bail all the protesters tí wọ́n detain. I went to Ogongo. I went to Ajiran. I went to the one at kí lórúkọ ẹ̀ Lekki phase 1 tó wà lápá báyìí. Tó wà lápá báyìí. Ogun mi ni mo lọ fi gba gbogbo protesters sílẹ̀ because mo mọ̀ pé protest yẹn máa lead sí war, because celebrity ni mi, mo ní access information. I have done my best for Lagos State. I have tried my best to APC. Ohun tó bá mú odidi Senate president tí wọ́n lè wá Gistlover jáde tó bá òsì pressure, ó yẹ kẹ́ mọ̀ pé life anybody tó bá ń support yín ó wà at risk. Wọ́n ní ikú tó ń pojú gbẹ̀ ni òwe ńlá ló ń pa fún ni. For those of you that say you should take TVC to court, I was telling you pé kò sí òfin. Àwọn people yìí ń ṣe aburú gan. Ohun tó bá mú odidi Senate president, is that not a slap sí ojú wa? A whole Senate president. Èmi ò sọ pé nǹkan tí Senate president ṣe fún lady yẹn dá o. Don't get it wrong. Don't get it wrong. Àwọn ohun tó bá mú wọn tí wọ́n bow the pressure. Even if our Senate president want to beg the other senator or whatever, there are ways they could do it officially. Nínú Punch, nínú Vanguard, nínú Gba, there are ways they could do it as bàbá àtọmọ àbí ẹ̀gbọ́n àtàbúrò. But Gistlover fún ní ultimatum gbọ́dọ̀ bẹ̀bẹ̀, and he did. He did. It shows Gistlover is stronger than any one of àwọn tá lè gbọ́kànlé fún ààbò. When I saw his video this afternoon, mo rẹ́rìn báyìí mo ní àwọn Yorùbá wa làákàyè wọn kúkú ó kún ká má sọ mí. Ikú tó ń pojú gbẹ̀ ni òwe ńlá ló ń sọ fún ni. N tó bá mú odidi Senate president tó bẹ̀bẹ̀ fẹ́mi ẹ̀, tó bẹ̀bẹ̀ fẹ́mi ìyàwó àtọmọ ẹ̀, ẹ jẹ́ ká kí Lizzy Anjorin tó dákẹ́ for years. Is it not the same people tó ní ká dákẹ́ tó ń fọlọ́pàá mú wa pé ká dákẹ́? N tó bá mú odidi Senate president, mo Senate president ìbò ètò ibi tó ní ìtumọ̀ ẹni wípé kò sú ọ̀pọ̀ máa rí Gistlover mú. Ó dẹ̀ ṣe kí Gistlover di president yín nílùú Nàìjíríà yìí. Àwọn náà mọ tán jọ fi exchange ara wọn. Tẹ́ bá rántí bó ṣe palẹ̀ mọ́ Bàbá Ìjẹ̀ṣà tí Bàbá Ìjẹ̀ṣà tún appeal bí wọ́n ṣe deny appeal Bàbá Ìjẹ̀ṣà. You should know there is something tó jẹ́ pé ó di ẹpọn àwọn èèyàn kan mú láti fi exchange fún ẹ̀mí àwọn èèyàn kan. Ẹ rò pé mo gọ̀ ni? Ẹni kí n kó àwọn ará Àdúmàtà lọ sí court. Kéèsì tí wọ́n ní ẹ̀rí lọ́wọ́, tí wọ́n ní exhibit lọ́wọ́, Lagos State yọ kúrò ní court. Mọ̀ mí ní kí Lagos State yọrù sensitive case kó irú sensitive case yẹn kúrò ní court ni. Ìtumọ̀ ẹni wípé your life is at stake. It's not about Lizzy Anjorin. It's all about an individual in Nigeria. It's a clarion call. Tó bá jẹ́ èmi nìyí ni ẹ̀rù á dẹ̀ máa bà mí.
nígbà tí wọ́n bully kí lorúkọ ẹ̀ former president wa Buhari has never come online to bow for pressure. Ó fi hàn irú èèyàn tí àwa Yorùbá jẹ́. Gbọ́ mi nǹkan tí mo sọ. Ìwọ tó Bọ́lá tọ́lọ́hun ò ní fìrè fún ẹ tọmọtọmọ ẹ tó ní ṣoríire tọmọtọmọ orí odidi senate president tó wá bẹ̀bẹ̀ fún ẹ̀mí ẹ̀ ó lé mi like rally ṣé olórí burúkú ṣẹ̀pọ̀n kéku ẹ ńgbà tán ni mo jalè nínú Ìdúmọ̀tà ṣó rò pé mo jalè ni torí pé mo protect Lagos state wọ́n ṣe frame me up pé mo jalè wọ́n wò pé àwọn tó ń protect yẹn gangan la máa lò against yẹn wọ́n tún wá gbé kéèsì yẹn lọ sí court wọ́n tún jẹ́ kó yé mi pé sórí Èkó tó ló ń protect yẹn sẹ́ àwọn la tún máa lò tá máa fi yọ kéèsì yẹn ẹ rò pé mo kàn máa ń wá online wá sọ̀rọ̀ ni mi wá online wá sọ̀rọ̀ Lizzy Anjorin kí n tó wá sọ̀rọ̀ a máa wo the spiritual aspect of it I wo the physical aspect of it I could remember ibì kan tí mo lọ bóyá station àbí nǹkan kan they were saying o gbọ́dọ̀ dárúkọ anybody mọ́ o gbọ́dọ̀ dárúkọ so o gbọ́dọ̀ dárúkọ Gistlover mo ní no nobody can take Gistlover away from my lips nobody except you are ready to provide Gistlover and they said they didn't see her. If you can't see her, why do you want to take her name from my lips? Mo dẹ̀ sọ fún yín mo ní tó bá dákẹ́ tó bá di speaker Gistlover tó bá ti target yẹ wọ́n kọ palẹ̀ mọ́ ẹ lọ́jọ́ kan wá nǹkan kan sí ẹlẹ́sẹ̀ ó lọ sọ́run nìyẹn. If Gistlover can arrange for my enemy láàrin ọjà níbi tí wọ́n ti ta gold wọ́n ta gold rí nínú history Èkó Ìdúmọ̀tà wọ́n ta gold rí. Gistlover dẹ̀ make ẹ̀ ó ní kan push narrative pé mo jí gold nílùú ibi tí wọ́n ti ń ta gold ìtumọ̀ ẹ̀ ní pọ́n fẹ́ pa mí wọ́n fẹ́ jẹ́ kó look like pé mo wá jí gold náà ṣe pa mí torí ẹni tó bá ti kú kò lè defend ara ẹ̀ mọ́ gbogbo rọ́tán pa mọ́ Mohbad nsìn he cannot defend himself ẹ rí i pé di ọ̀la ikú tó pa Mohbad gbogbo àwọn tó wà pẹ̀lú Mohbad jọ́ tí Mohbad kú kò sẹ́ni kankan tó dì mí ẹ̀ fit because Gistlover is at work they must not talk àṣẹ tó bá pa fẹ́ anybody wọn ni àṣẹ tó bá pa ni iṣẹ́ yìí ti gbọ́ iṣẹ́ kéèsì bàbá Ìjẹ̀ṣà àti kéèsì Ìdúmọ̀tà èwo ló le jù kéèsì tí Gistlover bá ti ṣe náà máa pursue ní Nàìjíríà wọ́n á pursue ẹ̀ legal kẹ́ni kéèsì ẹni tí ẹ̀yin náà wo dídí senate president wa náà ṣe ń fọ́ ni wo page ó tún gbé sí page ẹ̀ ó jẹ́ kó yé yín pé wọn ò bí bàbá oní bàbá mọ̀ pé àánú APC ṣe mí APC àánú yín ṣe mí tèmi ṣe Ọlọ́run Yasin mọ̀ pé mo sọ fún yín àánú yín ṣe mí tèmi ṣe Ọlọ́run àgbà máa ń gbà ní ipò tí senate president wà ipò tó máa gbà ní ipò tó máa gbà fún ni kò sí ẹ̀dá tó lè ṣẹ̀ ó lè apologize nínú ilé ó lè apologize officially but a whole sitting president zenith president kó bá o ẹ pàtẹ́wọ́ fún Lizzy ọmọ ni Lizzy ẹ pàtẹ́wọ́ fún Lizzy ọmọ ni Lizzy ẹ pàtẹ́wọ́ ọmọ ni Lizzy mo powerful jà wọ́n tẹ́ dìbò fún lọ ẹ gbàgbé òṣì mo ní liver jù wọ́n lọ Gistlover tó bully wọn láàrin 24 hours tí wọ́n wá ṣe apology Gistlover yẹn ló bully àwọn olórí burúkú kan sọ pé kí là ń sanwó fún ń tà ń sanwó fún ṣé ẹ mọye tí ó ti máa gbà lẹ́yìn ṣá because tí Gistlover tí ò bá gbowó kò tún ní gbẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ tó upload yẹn kò ní gbẹ̀bẹ̀ wọ́n gbọ́dọ̀ sanwó níye tó máa san kó tó lè gba kéèsì yẹn lẹ́nu ẹ̀ APC òkú náà ojú wọn ò dẹ̀ fọ́ ń tó mú yín tẹ́ ẹ adopt deadly enemy yín fúnra ara yín lẹ welcome deadly enemy yín tẹ́ ẹ fojú ara yín rí pé deadly enemy yín ni ẹ dẹ̀ adopt ẹ ṣàìmọ̀ pé information yín tó máa fi mú yín ní kórópọ̀n ni wọ́n wá gbà gbogbo ọ̀rọ̀ tí Gistlover sọ against bàbá wa yẹn bàbá wa tá píopío
gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá pẹ̀lú ẹ̀bẹ̀ tán wá bẹ̀ yẹn adití gan mọ̀ pé ó dáa pé òótọ́ wà nù ẹ̀ because tí ọwọ́ ẹ bá clean tí ọwọ́ ẹ bá wà dúró tán ọwọ́ tí wá clean á dúró tán so èmi ní kí n fẹ́ mímí continue láti máa support ọlọ́pàá tó dalẹ̀ mi tó ṣàbúrú fún mi tó ṣèkà fún mi ọlọ́pàá tó jẹ ojú mi mo ń béèrè lọ́wọ́ yín èmi ní kẹ́mi continue àbí tí ò bá sí wípé mo ń protect Lagos a dẹ̀ ń speak láti support àwọn ọlọ́pàá ẹ̀rọ kan máa dènà dèmi pé mo jí gold ni. manager àtijọ́ tí wọ́n ti lọ sun tó gate ẹ̀tọ́ ti lọ sun Shoprite ní 2019 àti gba ẹni Gistlover àti pick on me tó bá rántí tí mo fi wà ní Italy àbí ìlú kan tí mo fi ṣe you have the video now ṣe fún mi video ní some weeks ago ní now tí mo jókòó sí orí ibi tí mo ní ẹ má sun Shoprite ẹ má sun nígbà kan tán náà give me. ó ti wá ní ẹ̀wọ̀ yìí. ẹ wo àtijọ́ yìí ni Gistlover ti pick on me torí Gistlover wò pé lady máa di wa lọ́wọ́ ẹ wo èmi lélẹ̀ abilizi kọ́ rèé. Good morning, everybody. Good morning, beautiful people. Pardon me, just pardon the whole stuff. I'm just laughing. You know why I'm laughing? Because coronavirus and all that. When people are going for business or they will be engaged, but situation whereby you lock them down. They don't have money. They don't have food. Ti lockdown go to lele. Koniya. Ti lockdown lele. Méjì ló sense. Ti lockdown lele. Because mo rántí dáadáa ẹ wò. Kindly subscribe to our YouTube channel. Auto Bola sori pori iye ti burú. Thing about Nigerians. Please, I'm begging you in the name of Almighty Allah. Do something about Nigerians in South Africa. Please, remember, family of those people, one or two of them must have been part of people that voted for you during the election. Please, remember they're someone's children, someone's child, someone's husband, and someone's wife. And don't forget, these are the leaders of tomorrow. These are our people. Please, I'm begging you. So click on the bell beside, drop a new video. Thank you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. To the President, General Muhammad Buhari, please, I'm begging you in the name of Almighty Allah, do something about Nigerians in South Africa. Ìmí ìtúnṣì wà tí mo sọ pé kán má lọ sun Shoprite. Ta ló rí fídíò yẹn 2019 tí mo ń bẹ àwọn youth pé kán má lọ sun Shoprite. Ta ló rántí ní 2019? Ta ló rántí who remembered? So èmi ní kémi continue. Èmi ní kí n continue àbí Auto Bola. Èmi ní kí n continue. O ní jèrè ọmọ ẹ Auto Bola. Bọ́lá kìtì ẹ̀ lórúkọ ẹ̀ náà o ní jèrè àwọn ọmọ ẹ̀ wàá ṣẹ̀sìnkú tọmọtọmọ ẹ̀ ní Auto Bola tí n bá tún gbọ́ orúkọ mi lẹ́nu ẹ̀ máa wá fún ẹ tán ni ó kú mọ̀ ẹ́ máa tajà mọ́mọ́ let's change our clothes ẹ já gbọ́ díẹ̀ sí ẹ já gbọ́ díẹ̀ ṣẹ gbọ́ torí nínú fight yẹn ṣẹ gbọ́ family Koko Zaria mo rántí ìgbà tó ń gbé tán pariwo mà yẹn tí àdìgbé sọ pé ẹ gbà wá lọ́wọ́ Auto Bola o àwọn ti mẹ́ni tó fi Sunday Igboho sọ́wọ́ àwọn Fúlàní o. Olórí burúkú ni Auto Bola ngbà tó ń parọ́ mọ́ Wasiu Ayinde kó lájàlẹ̀ ṣé bọ́n sanwó ẹ̀mí ẹ̀ fún ẹni abótígbà pé Alhaji Paso gbogbo wọn ló lájàlẹ̀ ìwọ tó níṣẹ́ lọ́wọ́ ìwọ tó dàbí erinmi lókun ìwọ tó dàbí òkú hippopotamus Auto Bola this is like fight olórí burúkú yìí bá máa wò yín bàbá wa tá pop 24 hours péré Gistlover ẹ sábọ̀dù òkun rárá ẹ sábọ̀dù òkun o dọ̀kásì olórí burúkú ọmọnu mọ́ṣúárì kò kún o olórí bẹ́ ṣùkẹ́ṣùkẹ́ kò kún o ẹ mọye tí gbogbo yín fi ẹ mọye ọdún tí gbogbo yín fi búlì mi tẹ gang up against me nìkan ṣoṣo bàbá wa tá pop o odidi number 1 nílùú lẹ́yìn president bàbá wa tá pop olókù 24 hours ọlọ́run ló mọ condition tán wà wọ́n ní fóònù àwọn lánàá 2019 ṣe bí wọ́n ṣe gbé fóònù mi síta nìyẹn àbí wọ́n gbé fóònù nọ́mbà mi síta mo bímọ tán ṣé wọ́n gbé fóònù nọ́mbà mi síta
ẹ wà àwọn táwa dìbò fún tọkàn wa balẹ̀ pàtí léèyàn lẹ́yìn 24 hours bàbá wa tá píopío ó bá òsì pressure. Auto Bola ìwọ lọ lórí burúkú tó ní jèrè ọmọ ìwọ láyé wáyé má ṣe rere tọmọ aráyé ò ní kí ẹ kú oríire lórí àwọn ọmọ ẹ ìwọ ló nídìí ìjà ìwọ ni gbogbo àgbáyé lájàlẹ̀ ẹ bá wa tá a bá tiẹ̀ jẹ́ lélẹ́yìí o mọ yọdún tí wọn náà fi réènì ọ̀ǹtì gbà tá a wá bẹ̀ sí ní tú àṣírí ẹ bó ṣe fòkú ọmọ gbé cocaine ìwọ ló lájàlẹ̀ àwa tá a wá tú àṣírí ẹ rèé pé àjàlẹ̀ tó ń parọ́ yìí torí gbogbo Yorùbá wọ́n ti follow ẹ blindly àwọn náà ti believe pé àṣírí lájàlẹ̀ eléyìí lájàlẹ̀ àwa ni kò sàdírẹ́sì àjàlẹ̀ o ò rí kankan sọ ṣé wọn pé gbogbo àwọn èèyàn ní wèrè ni ẹ mo dẹ̀ sọ fún ẹ mo ló lórí burúkú ẹ mo ní wèrè ni ẹ ò ṣe gbá àwọn ọmọ ẹ kó wá búlẹ̀ ẹ ngbà tí mo mú ìyá ẹ tí mo ṣàyẹ ẹ láàké láwùjẹ o ò lọ wá bí kú sí tí n bá mú àwọn olórí burúkú ọmọ tó bí ṣé o mọ̀ pọ́ mo ò jọmọ lọ kí ló kèmí àti Koko Zaria kí ló kèmí àtẹni ẹlẹ́ni àbò lórí burúkú Ọlọ́run ò ní fìrè fún ẹ ìwọ lórí burúkú ìwọ tó ti kú ìwọ lòṣì ìwọ size 1 million lòṣì ìwọ táṣọ òyẹ ìgbà òyẹ ayé òyẹ owó òyẹ ọlá òyẹ olóṣì auto poverty auto nuisance auto shapeless auto hippopotamus n bá mú ìyá ẹ tí n bá gbà yá láyé ẹ mú tí n bá gbà yá ẹ mú tí n bá gbà àwọn ọmọ ẹ mú olórí burúkú ẹ àkàrà tó dínkù lọ́jọ́ kìíní àná ṣé o mọ̀ pé ó gbàdá yọ gẹ̀rẹ̀gẹ̀ tó fọpọlọ fọ́lẹ̀ ni tí n bá gbé ẹ wò ó tí n bá mú ìyá ẹ àbó lórí burúkú ní ìyá ẹ olórí burúkú ṣọ̀pọ̀ keku yín gbà tí mò ń fayé mi defend Lagos State orewo ní Lagos State ti ṣe fún mi padà àbí nítorí pé mò ń protect Lagos State tí mò ń sọ wípé kò síbi táwa fẹ́ lọ tán bá dájà lẹ̀ so kí n tún dúró kán rí i pé mo ṣì wà pẹ̀lú APC tó ẹ pé ojú wọn náà ṣe ni mo jalè wọn ò tí ì clear orúkọ mi dọ̀la àbí tó bá bẹ̀rẹ̀ rally káwọn ọmọ yẹn lọ target ọ̀dọ̀ tá mi àbí gbogbo ohun tí mo fayé mi ṣe tí ò sẹ́ni tó máa fún mi wọ́n kọ́bọ̀ wọ́n ní mo jalè gan láàrin ọjà pé mo jí 91,000 commissioner of information wọn gan bí minister of information kò sẹ́nibody tó sọ̀rọ̀ sí gbogbo wọn wò mí ni even àwọn honourable to represent everybody mi ò rẹ́dọ̀ ọlọ́run kọ́kọ́ ní à ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn o à ní rírú ẹ̀ mọ́ don't worry justice will be served kò sí nǹkan kan èmi máa fẹ́ mímí dí ẹgbẹ́ APC àti Lagos State tán ni mo jalè tó rẹ́ni tó gbépo lájà kò jẹ̀bi Gistlover tó ní mo jalè ò jẹ̀bi kí ló dé tí Lagos State ò ṣe jẹ́ ká mú òótọ́ ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ Odùmátà kí ni Lagos State ń hide nínú òkú Mohbad kí ni ó hide nínú kéèsì Èkó Odùmátà why tó jẹ́ pé kéèsì tó ní ṣe pẹ̀lú Gistlover kò rí justice kí n wá continue àbí kí n continue mi ní white ẹ̀yin èèyàn yí ẹ̀wọ̀ lélẹ̀ déètì wo rè 2020 ẹ̀yin èèyàn mi please nǹkan tí rò ṣe dá ẹ wò ó tẹ́ bá mọ nǹkan tí mo ṣe tẹ́ bá tí ò bá sí wípé tí ò bá sí show tí Lizzy ń ṣe Esabod àti Dorcas àti Gistlover wàláì wọ́n tún ti lọ attack àwọn ọlọ́pàá wọ́n ti gbàgbọ́ wọn tán wọ́n ti lọ attack Lagos State wọ́n ti sun gbogbo nǹkan tó ń ṣe wàláì mo mọ tí mo fara gbá mo mọ nǹkan tí mo fara gbá mo mọ tí mo ṣe mo mọ bí mo ṣe rìn láàrin àwọn youth àtàwọn ọlọ́pàá mo mọ nǹkan tí mo ṣe tí mo fi hold rally till now ó ṣe jẹ́ pé lẹ́yìn tán ni mo jalè láàrin Ìdúmàtà ni Gistlover dì mẹ́ fit pé òun fẹ́ ṣe rally Gistlover ò ṣe sọ pé òun fẹ́ ṣe rally mo mọ tí mo lè sọ náà mo mọ nǹkan tí mo lè ṣe mo mọ àwọn nǹkan kan tí mo lè yanjú láti fi lè hold rally yẹn but I am done enough mi ò lè fẹ́ mímí wéwu fún ìjọba tó jẹ́ wípé bí mo ṣe lórúkọ tó wọn ò rí mi ká má tí sọ pé tọ́tò olúwẹ̀ bá lọ kú ta ló fẹ́ bẹ́ẹ̀ tọ́mọ ẹ ta ló fẹ́ bẹ́ẹ̀ tọ́mọ ẹ òun lélẹ́yìí nǹkan tí rò ṣe dá bá mi open ẹ̀ nǹkan tí rò ṣe dá that is why in life ó dá kí ọmọ ní receipt let me show you this èmi lélẹ́yìí ní 2020 check this out gbogbo yín receipt mi rè ẹ wo nǹkan tí Lagos State fi san mi padà wo I'm going to tour all the onda wo bí a kò send ẹ sí mi ò ráyè gbogbo àwọn kinní tó máa ń ṣe kinní ẹ wò ok ẹ jẹ́ hold on gbàgbàgbàgbà mi ò ráyè gbogbo jákujàku tẹ́ ẹ máa ń ṣe mo mọ tí mo fara gbà náà ẹ wo ẹ̀yin èèyàn mi òun
receipt mi rèé ẹ wò òun rèé. I'm going to tour all the police stations around my area this morning to check if any protesters is not detained in any of the police stations. Leaders of tomorrow, let our protest be ẹ wò òun lélẹ̀ receipt mi rèé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ show tí mo ṣe mo mọ nǹkan tí mo ṣe náà kúrò ń bẹ̀ yẹn jọ kúrò ń bẹ̀ jọ.